pẹ̀lú bí ìgbìmọ̀ ọ̀tẹ̀ bó ṣe ń lọ láàrin àwọn gbajúmọ̀ àgbà ilẹ̀ Haúsá àtàwọn olóṣèlú láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027 tó jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n sọ káàkiri ilẹ̀ Haúsá báyìí ni pé Tinubu ó ti jẹ́jú olóore, ó ti dájú àwọn Haúsá tó gbé wọlé sí ipò ààrẹ tí kò ṣe nǹkan kan fún wọn. Níṣe mà ní ọ̀kan pàtàkì lára àwọn alágbára ilẹ̀ Haúsá tó wà nínú ìjọba Tinubu tó jẹ́ mínísítà kékeré fún ètò ààbò lórílẹ̀‐èdè yìí, ìyún Minister of State for Defence tó tún jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Zamfara, ìyún Alhaji Bello Matawalle là ń sọ. Ó mà ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ nígboro yìí, ó sì ti fèsì lórí ẹ̀. Lásìkò tí Bello Matawalle tó ń sọ̀rọ̀ ìlú ti jẹ́ kó di mọ̀ pé èèyàn bíi 30 ni Tinubu yàn sí ipò ńláńlá nínú ìjọba ẹ̀ tó jẹ́ ọmọ Haúsá. Bẹ́ẹ̀ ni Bello Matawalle dá orúkọ gbọ́n lẹ́yọ kọ̀ọ̀kan lórí òun fún rẹ̀. Bello Matawalle ní kántì ẹ̀ lè mọ gbogbo ètò ààbò orílẹ̀-èdè yìí, ìyún defence, ó ní ṣèbá àwọn Haúsá ló gbé lé lọ́wọ́, ó ní ṣèbí ètò ààbò ìlú lágbára jù, ó láwọn láti múnú àwọn Haúsá dùn láti fi hàn pé àwọn ló sọ̀rọ̀ dàrẹ́ inú jẹ́ kí Tinubu ṣe léyìí. Bello Matawalle wá ní lóòótọ́ àwọn àgbà alágbára Haúsá wọ́n ti ń sá eré kiri láti lé Tinubu kúrò tí wọ́n sọ pé kò ṣe dáadáa fún àwọn Haúsá, ó di alẹ́ àwọn, ṣùgbọ́n tó jẹ́ kó di mọ̀ pé àwọn wà lẹ́yìn ẹ̀ o. Ó láwọn yóò rí dájú pé Tinubu jáwé olúborí lọ́dún 2027, àwọn yóò sì fi hàn gbogbo àwọn tó ń sáré kiri pé ìmọ̀ wọn kò ní jọ, nítorí pé Tinubu ti ṣe dáadáa fáwọn ní ilẹ̀ Haúsá, àwọn kò sì ní dalẹ̀, bẹ́ẹ̀ làwọn kò ní gbàbọ̀dé fún.